ìtàn Yorùbá. ìtàn Yorùbá ìtàn dàpọ̀ máa lọ olúkálùkù wa ń yọ tiẹ̀ lórí sẹ́bẹ̀ n ò mọ̀gbà tó gẹ̀dẹ̀ jọ̀rọ̀ kò tí pàǹsẹ́kẹ́ ń fọn rere ẹbọ bẹ́tù bọ́n ò bá gbà ó dájú mọ́ wò ìtàn Yorùbá ò gbọdọ̀ dóríkodò bọ́mọdé bá lu èkó apẹ́délé àfòmọ̀fòdù ní ó bààlà ìtàn Yorùbá lẹ́tọ̀ tẹ́ máa gbádùn níkànnì Impact Business Radio 92.5 FM amútajérò Ìbàdàn ní gbogbo ọjọ́ àìkú Sunday láago 9 alẹ́ sí 10 9 PM to 10 PM pẹ̀lú olùkọ́ àgbà Láàjì Abbas ìtàn Yorùbá abala méjìlá ẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lórí ètò ìtàn Yorùbá abala àmọ̀dájú níbi tá a ti máa ṣàlàyé nípa àmì nílẹ̀ Yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa gbọ́ ìwádìí nípa àwọn ìtàn ilẹ̀ wa fún ìkéde àti ìpolówó ọjà lórí ètò ìtàn Yorùbá ẹ pè olùkọ́ àgbà Láàjì Abbas sórí 08032855888 08032855888 ìtàn Yorùbá ní gbogbo ọjọ́ àìkú Sunday láago 9 alẹ́ sí 10 ní kẹ́ pàdé Láàjì Abbas níkànnì Impact Business Radio 92.5 FM amútajérò Ìbàdàn ìtàn Yorùbá kò ṣeé má gbọ́ ètò ni.